ẹ̀rí àwọn èèyàn wà ń bẹ̀ o àwọn èèyàn wà ń bẹ̀ ẹ̀tọ́ protocol a good protocol ní ó wáyé lónìí ó yàtọ̀ sí àwọn ìlú tí wọ́n ti lọ protocol ni bí a ṣe lè lò ó bá a ṣe lè lò gbà béèyàn ṣe lónà ní ẹ mọ̀ rí lónìí ẹ sì mọ báyìí ṣì kọ̀ọ̀kan pàdé ìwọ náà tó bá fẹ́ lọ Ilé Ifẹ̀ jẹ́ tourist tí wọ́n náà lè lọ Ilé Ifẹ̀ jẹ́ tourist tí wọ́n náà lè lọ tó retí lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ wọ́n náà lọ sí ìlú Ilé Ifẹ̀ lọ wo àṣà lọ sí Ilé Ifẹ̀ lọ wo ìṣe lọ sí Ilé Ifẹ̀ lọ wo yí àwọn ọba tí wọ́n ti jẹ ní ìlú Ilé Ifẹ̀ lọ sí Ilé Ifẹ̀ lọ wo bí oníkálukú ṣe ṣẹ̀ lọ wò ó a ti ṣe débi pé àwọn ìlú tó yapa ní ìlú Ilé Ifẹ̀ bí wọ́n ṣe yapa ó wà ní ibẹ̀ ó mọ rí tí wọn yóò mọ fi hàn wá ní kọ̀ọ̀kan lónìí Sunday Igboho ló ń kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ lónìí ó lọ ń kọ́ ìmọ̀ kún ìmọ̀ ó lọ ń kọ́ òye kún òye gbogbo àwọn nǹkan tí ò ní gbà padà tí wọ́n kó lọ ẹ mọ rí wọn ní ìlú Ilé Ifẹ̀ lónìí ẹ mọ rí wọn lónìí ní ìlú Ilé Ifẹ̀ níbi tí orísun ilẹ̀ Yorùbá níbi tí ó ti wá Ilé Ifẹ̀ nìkan òun náà ni orísun tí ẹ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó yẹ kẹ́ ẹ rí tí ẹ ó ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dóhun mèremère tó yẹ kẹ́ ẹ mọ̀ Ilé Ifẹ̀ òun náà ni èmi àti ẹ yóò ti rí lónìí èmi àti ẹ jẹ́ ká fara ká lọ sí Ilé Ifẹ̀ o ká lọ wo ohun tó ń ṣẹlẹ̀ ní ìlú ọ̀hún a ó sì rí i pé Ilé Ifẹ̀ ìlú tó kún fún àṣà fún ìṣe àti ìran Yorùbá ni.
Yeah, mo ń pè ní dára ṣe ká lè mọ situation tó ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ ni but mo ti pick up máa padà pè yín tí ẹ lè sọ̀rọ̀ directly for studio ṣe gbọ́ ẹ ṣé. This also tell us
ṣe democracy àti management àti leadership òyìnbó tó dé rárá tẹ bá wo bíbá àwọn ọkọ ní ìkànnì ẹwò yìí mẹ́jọ lápọ̀ mẹ́jọ lápọ̀ wọ́n gbà láyé ìgbà àwọn àṣẹ mẹ́sàn-án péré ni wọ́n kọ́ ní àtàwọn mẹ́wàá àtàwọn mẹ́sàn-án tẹ́ àwọn mẹ́jọ yẹ kó ìfẹ́ àti ìfẹ́ ṣe owó wà very important ìlọ àwọn mẹ́jọ yẹ ìwà contemporary sọ̀rọ̀ àwọn lọ́rẹ́ sọ̀rọ̀ ló gbà tó fà á so this work jẹ so bá wọn fún cabinet jẹ́ pé that was now someone before so he didn't have so much people there not control them so because he was just first among the God also over everyone so that one particular one ọpọlọ ìlú ó kàn náà sí wọn bí àtẹwà tí wáyé bí wọn ìkéré ìlú fẹ́ láti ìlú káàkiri òfin cabinet wọn tàbí wọn ọkùnrin mẹ́tò wọn àìsílẹ̀ ìlú àfẹ́fẹ́ ìṣẹ̀lẹ̀ báwọn lè ìlú there is appointees tó bá tẹ̀kẹ́ ìdókòtò ní council àwọn ènìyàn sọ́kọ̀ 100%. So what it is, what it is green. So management, I want to know that management is going to be. I want to know the leadership structure. I want to get research. So many things. I want they think, they dream, they eat, they everything for the young people. I want you are kings. I want to so it's how much is good. What I'm really for now. The next topic. So, so bí ọ̀rọ̀ ilẹ̀ wá sí rí ní ìbátáwọn ìgbésọ̀ sí àwọn ìlú wà lórí ọmọ ilé tẹ́bá wù pàwọ̀ ọ̀rọ̀ wáyé tẹ́bá wù pàwọ̀ ọ̀rọ̀ wáyé ẹni pé àtẹ́yìn ìjàbọ̀ àsọ́pọ̀ àwọn ọmọ ìlú bóyá wà lájí tó yìí ó ní ìlú tí náà wà ó ti wà lórí ọ̀rọ̀ wáyé
Banda agbára ló fi kàwálà àwọn adájọ́ ìta táyì ẹ̀rí. Banda agbára ló fi kàwálà àwọn adájọ́ ìta táyì ẹ̀rí gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi gbà wá ní gbangba ló fi gbà wá ní gbangba ló tún pèsè nígbà ìgbà ló ṣe ń gbà wá ní gbangba ló tún pèsè nígbà ìgbà ìwọ àtẹ̀bí ẹ̀ àtàrà ẹ̀ àtọ̀rẹ́ ẹ̀ àti ìdílé àtàwọn tó fẹ́ Olódùmarè á pèsè fún àìní ẹ̀ nígbà ìgbà orí nígbà ìgbà àánú nígbà ìbùkún Olódùmarè máa pèsè fún ọ nígbà ìgbà ọwọ́ àánú ẹ̀ gbangba gbangba ló fi máa ń gbé ẹ̀ jù ọwọ́ àánú ẹ̀ gbangba gbangba ló máa fi dà lórí. Banda agbára ló fi kàwálà àwọn adájọ́ ìta táyì ẹ̀rí gbangba ọwọ́ agbára rẹ̀ gbangba ló fi gbà wá ní gbangba ló ṣe wá ní gbangba ló tún pèsè nígbà ìgbà ló ṣe gbà wá ní gbangba ló tún pèsè nígbà ìgbà ìwọ àtẹ̀bí ẹ̀ àtàrà ẹ̀ àtọ̀rẹ́ ẹ̀ àti ìdílé àtàwọn tó ń fẹ́ Olódùmarè á pèsè fún àìní ẹ̀ nígbà ìgbà orí nígbà ìgbà àánú nígbà ìbùkún Olódùmarè máa pèsè nígbà ìgbà ọwọ́ àánú ẹ̀ gbangba ọwọ́ àánú ẹ̀ gbangba. ẹ̀yin wa àmọ́ today signal yẹn ṣàbẹ̀ ni pé bóyá network lọ́dọ̀ wọn lọ́hùn-ún ó náà ní oúnjẹ kíkiní yìí kí o máa rí bó ṣe rí ṣùgbọ́n ẹ má bá fi sùúrù ẹ má bá fi bá lọ bí ètò yìí bí ó bá ṣe lọ á tún wo àwọn míì. ẹ̀yin wa ẹ ṣáà máa bá wa ṣí ètò yìí ẹ má bá wa pín network yẹn ni. fẹ́ ṣe bẹ́ẹ̀ yẹn Oòduà nation no go back. Oòduà nation no go back ẹ̀yọ́ máa láti. A ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá wá ní ṣe látọ̀nú bẹ́ẹ̀ ni
orílẹ̀-èdè ilẹ̀ Oòduà tí a mọ̀ sí Odùduwà Nation léyìí tí à ń pè fún lọ́jọ́ tòní ẹni tí a fi bẹ̀rẹ̀ òun náà ní ilẹ̀ Oòduà Nation no going back. Yorùbá Nation tá à ń pariwo yìí àwọn ẹgbẹ́ kan tí a dá kalẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Elédùmarè yóò sì ràn wá lọ́wọ́ lọ́jọ́ tòní. A rí àánú gbà, a bá àánú pàdé. Nẹ́tíwọ́ọ̀kì yẹn bí ó bá ṣe ń wá òun náà ni a máa tẹ̀síwájú. Nẹ́tíwọ́ọ̀kì yẹn ni ẹ̀yin wa ẹ support wa, ẹ jẹ́ ká jọ ṣe lónìí nítorí pé àgbájọwọ́ báyìí ni. ẹ̀yin afẹ́kẹ́ wò ó, Ààfin Ilé Ifẹ̀ ni wọ́n wọ̀ yìí. Wọn ò sọ wípé kí ẹnikẹ́ni ó má mú fídíò wọbẹ̀. Mo fẹ́ pọ̀ sí ẹ bá mi gbọ́ dáadáa. Ààfin Ilé Ifẹ̀ ni wọ́n wọ̀ yìí. Ààfin Ilé Ifẹ̀ ni èmi àti yín jọ ń wò yìí. Wọn ò sọ wípé kí wọ́n má ṣe fídíò. Wọn ò sọ wípé kí wọ́n má wò ó. Kí ló dé ní ààfin Ọ̀yọ́ tí wọ́n sọ wípé ẹ ò gbọ́dọ̀ mú fídíò wọbẹ̀? Tí ọba yìí bá gbé nítorí dání, tí ọba yìí bá mọ̀ pé lóòótọ́ ohun tó ń gbé dání ni kí ìrẹ́pọ̀ kó wà láàrin gbogbo àwọn ọba Ilé Ifẹ̀. Ààfin Ilé Ifẹ̀ lẹ́wọ̀n yìí o. Bí ààfin ṣe rèé, òun náà ni wọ́n gbé fídíò wọ̀ yìí. Oòduà Nation òun náà ni láti wákàtí lọ, kò sí tó ń jẹ́ Yorùbá Nation mọ́. Ẹ jẹ́ kí a jọ kí àwọn tó bá jẹ́ ọmọ Yorùbá kí wọ́n dúró sílẹ̀ Yorùbá lọ́yọ̀ọ́ níbi tí wọ́n wà lọ́yọ̀ọ́. Oòduà Nation ohun tí gbogbo wa tá a jọ ń fẹ́ rèé, nítorí pé bàbá òkè sọ wípé ó dọwọ́ ọmọ tó bá dọ̀run. Lónìí ààfin ìlú Ilé Ifẹ̀ olẹ́wò yìí wọ́n aláwọ̀ ẹrú àti ọmọ láti wọbẹ̀, láti ṣe fídíò, láti ṣe ohunkóhun tó bá wù yín. Wọn ò dí ẹnikẹ́ni tó bá ti tẹ̀lé òfin àti ìlànà. Wọn ò sọ wípé ẹ̀yin mẹ́ta lè wọlé. Olóyè Sunday Igboho lọ sí ààfin Ọ̀yọ́, àwọn mẹ́ta péré ni wọ́n wọlé àbí àwọn mẹ́rin ni wọ́n wọlé sí ààfin Ọ̀yọ́. Àwọn mẹ́rin péré ni wọ́n wọlé. Wọn ò lè jẹ́ kí wọ́n ṣe fídíò, wọn ò jẹ́ ká mọ tán bá sọ, wọn ò jẹ́ ká ṣe ohunkóhun. Ṣùgbọ́n lónìí ààfin ìlú Ilé Ifẹ̀ lẹ́wà yìí, ẹ wo bí àwọn lọ́balọ́ba ṣe dúró, ẹ wo bí àwọn lọ́balọ́ba ṣe dúró tí wọ́n fẹ́ wẹ́kọ̀mù Olóyè Sunday Igboho, tí wọ́n fẹ́ rí pé ọmọ akin ilẹ̀ Yorùbá rèé, aṣáájú lógúnlógún ilẹ̀ Yorùbá rèé, ẹni tó sùn lẹ́wọ̀ rèé, ọba ni. Ẹ̀kọ́ ẹ̀rù ò gbọ́dọ̀ bá ọmọ láti wọlé bàbá ẹ̀. Ẹ̀rù ò gbọ́dọ̀ bá ọmọ láti wọlé bàbá tó bí. Oòduà Nation no going back. Oòduà Nation no going back. Bẹ́ẹ̀ sì ni ìlú Ilé Ifẹ̀ ọ̀nà Olóyè Sunday Igboho òun ló tẹ̀dó sí lọ́jọ́ tòní. Ẹ jẹ́ ká jọ wò ó bí ó bá ṣe ń lọ ní ìlú Ilé Ifẹ̀. Èmi àti yín láwùjọ wò ó ṣùgbọ́n bí ó bá ṣe ń lọ. Ẹ jẹ́ kí èmi àti ẹ jẹ́ ká padà sí stúdíò káwọn tó ṣẹlẹ̀ ní ìlú Ilé Ifẹ̀. Nígbà tí wọ́n ń retí kí ọba Adéyẹyẹ ní Tògóòsì, nígbà tí wọ́n retí kí ó wọlé, à ń kọ́pì stúdíò yìí láti ọ̀dọ̀ Koiki Media. Àrètí bàbá lọ́wọ́lọ́wọ́ ṣì sọ́mẹ̀ adédèmọ́ ètò òòṣà ní ẹ̀rọ tí wọ́n jókòó sí àjùlá kábíyèsí ọba Adéyẹyè ẹnìtò Ògúnwùsì.
láti jẹ́ kí gbogbo ẹ̀kọ́ lọ wá ṣe fẹ́ ààfin ariwo. A kí gbogbo ẹ̀yin èèyàn tó wà ní ṣùgbọ́n máa bẹ̀rẹ̀ kíkiri láti orí ọ̀gá mi olóyè kábíyèsí the president of the Supreme Ọ̀túnba Moses Ìyẹ̀rà ọ̀nàfẹ́fẹ́ àpàtẹ́wọ́fẹ́ wọn náà ẹ̀ka ìwọ̀sí. Mo kí olórí ẹ̀ṣọ́ ọmọ kábíyèsí the chief security officer Mr. Kọ́lọ́wọlé Ìgbàwọ̀ ẹ̀jọ̀ àpàtẹ́wọ́fẹ́ wọn náà. Wọ́n ti lè kí wọ́n kó àwọn ẹgbẹ́ ìsàlẹ̀ náà fẹ́ mọ́ kí bàbá wa Pule òun ẹjọ́ náà àpàtẹ́wọ́ fún àwọn ọmọ. Mo kí gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n akéwì tí wọ́n wà bí ẹ̀kọ́ àjọyọ̀ kíni àfẹ́jẹ́ pàdánùkọ ṣùgbọ́n àjẹ́lọ́kọ́ pàdánùkọ ẹ̀wà pàtàkì fún àjẹ́lọ́kọ́. Wọ́n kí gbogbo orílẹ̀ àti gbogbo àwọn àlejò. Wọ́n kí ọmọ bàbá wọn kábíyèsí wọn ní nínú gbàgede tá a wà yìí kò bí àwọn àkọ́kọ́ tó lórí tó bọ̀. Ó sì gbọ́dọ̀ sọ ọ̀gá mi wó mi ọkàn. Nínú èdè òyìnbó wọ́n ní nǹkan kan tó bá jẹ́ òyìnbó wá ní incredible. Tó bá tó bá rí nǹkan tó tún yà yọ also. Tó bá rí nǹkan tó tún wá jẹ́ pé
wọ́n ti wà ní ìlú Ilé-Ifẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti dúró sí ààfin Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ níbi tí wọ́n ti dúró kí ọba Ọọ̀ni ti ìlú Ilé-Ifẹ̀ kí ó jáde sí olóyè Sunday Igboho. Mo sọ wípé eléyìí òun náà ni ti oníkálukú wa tí à ń dúró dè pé wọ́n gbà tí Ọọ̀ni bá ti jáde láti bá wọn sọ̀rọ̀ yóò sì jẹ́ ohun tí gbogbo wa tí a lè jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti lè wo bí ètò tòní bí ó ṣe máa lọ. Ó kẹ́yìn olólùfẹ́ wa tí ẹ ń wá ìpè ẹ bá wa ṣe ètò yìí, ẹ bá wa pín, ẹ bá wa like, ẹ bá wa subscribe sí orí YouTube channel wa kí ẹ lè máa ráwọn ètò wa bí a ṣe máa lọ. Ẹ ti bá wa tẹ̀lé lọ́sẹ̀ bẹ̀rẹ̀ ìjẹ́ náà kọ́ tí ó máa ráwọn ètò wa bí a bá ṣe mú wa fún yín. Lónìí ìlú Ilé-Ifẹ̀ ń gba àlejò olóyè Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá, ẹni tí Fúlàní kò lọ́nà tí ó sì mú eré. A rí wípé tá a bá wò ó ní ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ó náà ní ìjọba alágbádá àgbà ní ayé Buhari wọ́n ṣe àkọlùkọgbà sí ilé olóyè Sunday Igboho tí wọ́n sì jẹ́ ilé ẹ̀wọ̀n. Ibẹ̀ ni wọ́n ti pa èèyàn méjì tí ó jẹ́ olólùfẹ́ àti afẹ́nifẹ́re fún olóyè Sunday Igboho tí wọ́n sì pa olóńgbò kan náà tí olóyè Sunday Igboho nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ tí wọ́n rò pé olóyè Sunday Igboho ló di olóńgbò ọ̀hún tí wọ́n sì dẹ́bi olóńgbò ọ̀hún ní Èkóró. Lẹ́yìn náà ni wọ́n bà dúkìá oníyebíye wọ́n bà dúkìá ọ̀hún jẹ́. Láti gbà ọ̀hún òun náà ni Sunday Igboho ṣe àtìpó láti kọjá sí ìlú Benin Republic níbi tí wọ́n ti mú mọ́lẹ̀ fún odidi ọdún méjì. Àmọ́ nígbà tí ó kúrò ńbẹ̀ òun náà ni àwọn tó dá dúró sí ìlú Benin wípé ìlú yìí òun náà ni yóò dúró sí tí a ó sì máa ṣe aláàbò lórí rẹ̀. Ó wà ní ìlú Benin títí ó sì sọlá ẹ̀ ní ìlú Benin Republic èyí tí ó fi wá di pé adébítàdé lónìí. Lẹ́yìn ìgbà tí wọ́n fi sílẹ̀ ńbẹ̀ náà tí wọ́n dá láre tí ilé ẹjọ́ gíga eléyìí tí a mọ̀ sí ECOWAS nígbà tí a gbé ẹjọ́ ọ̀hún lọ ilé ẹjọ́ tí wọ́n dá olóyè Sunday Igboho láre wípé kò jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn án tí wọ́n sì ní kí àwọn ará Benin ọ̀hún kí wọ́n san owó iyebíye. Ọ̀nà olóyè Sunday Igboho ti ní àṣẹ àti àǹfààní láti bẹ̀rẹ̀ sí ní ṣe ohunkóhun tó bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìrọ̀wọ́ ní ìrọ̀sẹ̀. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a dúró kí kábíyèsí Ọ̀jájá second kí wọ́n dé ní tí àwa náà tó dé. Lẹ́yìn náà òun náà ni ètò ọ̀hún yóò sì tẹ̀síwájú nígbà tí Aláàfin tí ó bá ti dé. Gbogbo eléyìí ni ọ̀nà tá à ń dúró de. À ń retí kí Aláàfin ọba wọn wọlé náà ni à ń dúró de báyìí. Ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ torí gbogbo wọn ni wọ́n ti wà níkàlẹ̀ tí wọ́n sì ti jókòó ní wámúwámú tí wọ́n ń dúró de kí Ọ̀jájá second kó bọ̀ sí gbàgede ọ̀hún. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Níbínú fi bí nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún bí ó ṣe ń ṣe ṣégeṣége torí lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí nẹ́tíwọ́ọ̀kì ọ̀hún ṣe ṣégeṣége. Mo sì rò pé ní agbára Ọlọ́run nígbà tí ètò ọ̀hún tó bá bẹ̀rẹ̀ yóò jẹ́ ohun tí èmi àti yín tí a ó jọ máa jọ rí bákan. Jẹ́ ká tún lọ wo mi nẹ́tíwọ́ọ̀kì náà ní tó ń dá wa láàmú sọ pé ní agbára Ọlọ́run gbogbo ẹ̀ yóò ṣe fún wa ní ọjọ́ tó ní. À ń rí gbogbo kọ́mẹ̀ntì àwọn èèyàn máa ń kọ lọ bẹ́ẹ̀ ó náà ni àwọn èèyàn wa tí wọ́n transmit kìíní ni wọ́n parọ́ lè bàbá 1010 àwọn náà wà ní orí ètò lọ́wọ́lọ́wọ́ báyìí torí pé ojúṣe gbogbo wa ni láti rí pé a jọ fi ọwọ́ sowọ́pọ̀ láti lè ṣe transmission fún ètò yìí lónìí kí gbogbo àwọn èèyàn wa tí wọn ò ní àǹfààní láti lè wà ní ìlú Ilé-Ifẹ̀ gbogbo wa ká lè ní àǹfààní láti lè wo bí ètò ọ̀hún bí ó bá ṣe lọ ní ìlú Ilé-Ifẹ̀. Olódùmarè yóò sì wà pẹ̀lú wa. Ẹ má gbàgbé wípé Ilé-Ifẹ̀ ó náà ní orísun ilẹ̀ gbogbo Yorùbá ó sì lẹ́wọ́ kí ó ṣètò ibẹ̀ ní gbogbo apálápátá ibẹ̀ ní àtiṣe. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó náà ní àwọn kan tí wọ́n ń bẹ ní ìlú Ghana ni wọ́n tún jẹ́ kó yé wa pé ọmọ bíbí ìlú Ilé-Ifẹ̀ ni àwọn níṣe ni àwọn bí ó ń kúrò ní ìlú Ilé-Ifẹ̀ o. Ìtàn míì tún nìyí lọ́jọ́ mi láti máa sọ yẹn nítorí pé ọmọ ọbabìnrin eléyìí tó tẹ ìlú Ìwòdó ìdí nìyí tí àwọn ọmọ bàbá ẹ̀ tọrọ ọmọ àwọn bàbá ẹ̀ táwọn náà ṣe bínú kúrò wípé àwọn ò lè forí balẹ̀ fún àbúrò àwọn o tí wọ́n ṣe bínú àwọn bàbá ẹ̀ ni táwọn náà ṣe bínú kúrò ní Ifẹ̀ tí wọ́n sì lọ tẹ̀dó sí ìlú Ghana. Ẹ rí wípé Yorùbá tàn ká ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá lónìí ni wọ́n ti gé kúrò lára orílẹ̀-èdè Nàìjíríà táwọn kan ti bọ́ sí ara orílẹ̀-èdè òkè ọ̀yà lọ́hùn-ún. Olódùmarè yóò ràn wá lọ́wọ́. Kábíyèsí ti ń wọlé bọ̀. Kábíyèsí
tí ń wọlé bọ̀. Ẹ jẹ́ kí a padà kábíyèsí tí ń bọ̀. Ẹ jẹ́ ká padà sórí ètò wa nígbà tí Ọọ̀ni ń wọlé. Ọọ̀ni tí ń wọlé bọ̀. 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 Ẹ jẹ́ ká padà ká lọ wo bí Ọọ̀ni ṣe wọlé bọ̀.
Look at the welcome ceremony. Look at the welcome ceremony to Olóyè Sunday Igboho come to Ile-Ife. Ẹ wo presentation. Ẹ wo ìfẹ́ tá a jẹ́ kí Sunday Igboho mọ̀ wípé Ile-Ife ní bàbá. Ẹ wo tá a fi yan Olóyè Sunday Igboho wípé Ile-Ife nìkan ló lè ṣe é. Ẹ wo program. Ẹ wo ọ̀nà. Ẹ wo bá a ṣe ń tò lẹ́sẹ̀ wípé Ile-Ife nìkan tá a bá ń sọ̀rọ̀ nípa Ile-Ife kò tí ì sí ìlú ọ̀hún àbí tá a bá ń tanra wa lókù. Ẹ wo bí wọ́n ṣe